Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Kò sí láburú. Bàbá tí a wí bàbá ti dé. Onílé pọ́n ilé kò ní wọ́n náà. Àlejò pọ́n ilé kò ní bó ṣe àwọn táwọn pọ́n ilé bàbá nira. لقد جاءكم لإيلافي لقد جاءكم رسول من من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وأمنهم من خوف آمين. Alhaji Kọ́láwọlé ibẹ̀ làwa ti ṣetán akínyé awáfíyá àti kí gbogbo kalẹ̀ pátá lọ́kùnrin àti lóbìnrin torí ìjọba àsìkò pé àánú Ọlọ́run àlàáfíà Ọlọ́run orí ajẹjẹdẹ Ọlọ́run ọlọ́mọṣẹ́ kankan máa bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan yín ọba tó ti ń gbà fún yín látàlọ́dẹ̀ ní kò ní kọ̀ fún yín la hawla wala quwwata láṣẹ iná àdélẹ̀ kan sí fún ọ. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. àwọn adágbogbo padà sí ọ̀dọ̀ àwọn bàbá wa ìjọba tí wọ́n jẹ́ ọmọ fún bàbá wa níkàlẹ̀ wọ́n bá wa ṣe àdúrà bẹ̀rẹ̀ wọ́n sì súre sínú ayé wa kí máàkì tó padà sí ọ̀dọ̀ àwọn bàbá wa ní ìkàlẹ̀ àwọn lẹ́nu ara àjọ wa tí wọ́n jẹ́ mísánná wa fún ìlú Ìdímùtù ẹ̀ka Ìdímù zone Shamsidan Islami Alhaji Abdulhakeem Ahmed Owabero. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.